so make anybody máa fool yín pé kò ní selection ó sì tí Sunday Igboho ń sọ ẹni tí ò lè defeat Ifẹ̀ lásán ogun ò tiẹ̀ kó fẹ́ rí náà kò mọ̀ ojoojúmọ́ ló máa wà láùsì àwọn ajagun mo dákẹ́ ó lose ní now ó lose ogun ṣíwó ló sọ pé òun ni tó bá tún sọ̀sọ̀kúsọ again ó mọ̀ pé already ó ti sọ̀sọ̀kúsọ wọ́n máa já style àwa ò fẹ́ tá sí ẹ tẹ́lẹ̀tẹ́lẹ̀ abandon ẹ̀ ni ìgbà tó ti sọ pé tó ti ń sọ indirectly tó ń bú Tinubu sọ pé àwọn kan wọ́n láwọn fẹ́ lọ ṣe president ní 2023 a máa yìnbọn fún wọn látẹ̀yìn ni ìwọ gangan náà máa yìnbọn fún láti wájú wọ́n á yìnbọn fún wọn láti wájú má sọ̀sọ̀kúsọ mọ́ máa bá Fúlàní ẹjà àtìgbà tó ti ṣe ti Ìbàràpá èwo ló tún ṣe so tó bá fẹ́ jà wàá máa ní interest Yorùbá lọ́kàn ni o ní láti ta sí APC PDP ló ń ṣiṣẹ́ fún sọ pé ẹ̀yin PDP o máa là fáwọn èèyàn ẹ fẹ́ bá Fúlàní jà it will be acceptable kí lẹ fẹ́ sọ VP. No, ẹ má sọ̀rọ̀ yín lọ. Yà là fáwọn èèyàn àwa Yorùbá PDP a fẹ́ Fúlàní nílẹ̀ Yorùbá a dẹ̀ fẹ́ pa wọ́n fine kò sẹ́ni tó máa contest ẹ̀ fún ẹ but àwọn Yorùbá APC wọn ò nífẹ̀ẹ́ Fúlàní wọ́n fẹ́ gba presidency lọ́wọ́ wọn torí báyẹn ó yàtọ̀ síra wọn dèní yìí tẹ́ bá béèrè lọ́wọ́ àwọn Yorùbá PDP ta ni candidate yín fún 2023 wọn ò ní Yorùbá kankan tó jẹ́ pé wọ́n lè dárúkọ tó bá jí ọmọ kékeré tó jẹ́ APC member nílẹ̀ Yorùbá tó bá sọ pé ta ni candidate wọn fún 2023 election á dárúkọ Tinubu so àwọn yẹn ní focus but àwọn PDP yẹn ò ní focus àmọ́ nǹkan tó fẹ́ wọ́n kàn ṣe propaganda bí Igbo ni wọ́n kàn parọ́ lọ so let me stop here lórí ọ̀rọ̀ Sunday Igboho so àwọn ní gbogbo ẹ̀yin tẹ́ ṣe audio Odùduwà Republic kọ́ta fi ń dá wọn mọ̀ ní audio là ń pè wọ́n àwa gangan a fẹ́ Odùduwà Republic àwa dẹ̀ la bẹ̀rẹ̀ agitation yẹn but orí wa pé tẹ́ bá fẹ́ Odùduwà Republic Amẹ́ríkà la máa lọ kó bá mo ti ń sọ fún yín pé UN ò lágbára UN United Nations ṣì yẹn wọn ò ní agbára kankan ibi tí Amẹ́ríkà bá lọ láyé máa ń lọ tẹ́ bá ti ní audience pẹ̀lú Amẹ́ríkà tá bá play politics tá fọmọ wa jẹ president Yorùbá ò jẹ president Nàìjíríà rẹ̀ tọ́rọ bá sanjọ́ ṣe Yorùbá then ẹ máa get Odùduwà Republic tí méjèèjì yẹn bá fail ẹ máa kó mọ́ síta organized violence ní èwo wá ní kẹ́kẹ́ máa sọ pé kò ní selection ẹ ṣe bí Igbo so ẹ jẹ́ ká tiẹ̀ imagine for a second tí kò bá selection lẹ̀ Yorùbá tí election wà ní ilẹ̀ Haúsá tí election wà nílẹ̀ Igbo tí election wà ní Kanuri tó wà nílẹ̀ South tó wà Middle Belt ẹni tó bá wù nǹkan ló máa jẹ president. This let me remind the general public torí kò ní selection kò ní wọ́n ti ṣe 1964 fún yín àwọn olórí burúkú Igbo wọ́n ti Awólọ́wọ̀ mọ́lé ní wọ́n jẹ́lẹ̀ ní 10 years 1963 àwọn Yorùbá inú bí wọ́n lọ bá àwọn Igbo ṣe meeting wípé ká má jẹ́ kó sí election àwọn Igbo sọ pé yes kò ní selection ní 1964 nígbà tó dijọ́ election àwọn Igbo wá vote nílẹ̀ Yorùbá wọ́n win àwọn Yorùbá lọ jókòó sílé so irú ọgbọ́n yẹn náà ni wọ́n ń sọ fún yín torí Sunday Igboho ń bá àwọn ọmọ Igbo ṣiṣẹ́ tí Sunday Igboho bá tún sọ̀sọ̀kúsọ again a mọ̀ pé òun máa ṣẹ̀wọ̀n kílẹ̀tìlú àwa yóò ṣe lè wálé gbogbo àwọn tó ń purọ́ yẹn àwọn kan tó ń jókòó sórí kọ̀ǹpútà ní London wọ́n wá wá a lè wálé sí àwọn kílẹ̀tì ọlọ́pàá wa ń gbé mi bí báyìí ó mọ̀ pé mo expose English kílẹ̀tì mi ò ṣe lè wálé àbúrò bóyá bẹ́ẹ̀ mi fẹ́ gbélẹ̀ Yorùbá tí mi bá ti play politics ọdún politics ní profession mi ń sìn yìí tí mi bá play politics nígbà tí mo kéré mo ti ṣiṣẹ́ tó níláárí nílẹ̀ Yorùbá mo yìí ní ọpọlọ tí mo lè fi ṣiṣẹ́ but àwa ò lè wálé because wọ́n máa tì wá mọ́ prison yẹn because àwa là ń change the course of history àwa là ń liberate ilẹ̀ Yorùbá gbogbo ẹ̀yin tẹ́ jókòó sórí kinní kan tẹ́ kàn fẹ́ bẹ́ni bẹ́ẹ̀ ṣe kan kò sẹ́ni tó recognize yín ẹ̀yin tẹ́ pera yín ní Odùduwà TV radio Odùduwà kinní kan gbogbo èèyàn ló ní television sin bí Mr. Nelson máa ṣe sọ everybody ló ní TV bọ̀bọ̀ tó ń pera ẹ̀ ní Koiki yẹn kò sẹ́ni kò jámọ́ nǹkan kan kò ní information kankan lọ́wọ́ kò mí Fúlàní rárá wọn ò mọ̀ Fúlàní àwọn security Nàìjíríà ti ṣe meeting lórí èmi rí tán ti lọ deploy soldiers sí gbogbo infrastructure tó wà nílẹ̀ Yorùbá irú àwa ìlà lè wálé tán máa tì wá mọ́lé wọ́n máa tì wá mọ́ prison ni but àwa ò ṣọdẹ̀ ó dìgbà tí Tinubu bá jẹ president kẹ́ tó ra wa ń town because wọn lè máa pè é ní Fọlọ́runṣọ́ kó lọ máa fógun ọ̀gẹ̀dẹ̀ kó máa lọ fi gún ọ̀pẹ